ó tutù bàjẹ́. I'm just warming my car. I just left work. Ṣé ti rí life yìí? Yorùbá, Nàìjíríà, ìgbéyàwó, wọ́n máa ń sọ̀yàn dẹrú ni. Ọlọ́run, wọ́n máa ń sọ̀yàn dẹrú. Àwọn tá dẹ̀ ń sọ yìí tó bá já wọn ni wọn ò lè gbarú ẹ̀. That lady, Iyán Aládùkẹ́, Fẹ́mi Adébáyọ̀'s wife, she's depressed. She's not happy. Ewo awo adúrú Fẹ́mi ṣá, ilé ti pọ̀ jù. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ó ti pàṣẹ mẹ́sàgì sí Fẹ́mi Adébáyọ̀, ó tún dráàgì rẹ̀ wípé nǹkan tí ó fi ṣe ìyàwó rẹ̀ ó ti pọ̀ jù, ó ní nǹkan tí ó fi ṣe ò dáa o, ó ní báwo ni ó ṣe máa ṣerú nǹkan báyẹn sí ìyàwó rẹ̀. Ẹ̀yin ọwá ọ̀pọ̀rọ̀ kábọ̀ ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Ṣé mo gbọ́ lákòókò tí kinní yẹn ṣẹlẹ̀, I felt so bad because gbogbo fídíò wọn bó ṣe ń ṣe, I love it. Àwọn èèyàn lágbára. Tó bá ti wọ̀n pé bàbá ìyàwó, bàbá ọkọ àti ìyá ọkọ wọn ò lè dá sọ̀rọ̀ ìgbéyàwó yẹn mọ́, they are behind it, àwọn gangan ló wà behind it. Nínú gbogbo interview tó máa ń ṣe fún Gabelo, ẹ ti mọ orí èèyàn tó jẹ́. Mo gbọ́ interview wọn recently tó ń sọ nípa Tampa. Wọ́n ní kò sẹ́nibọ́dì. Ẹ ti mọ̀ pé àwọn àtàwọn kan wọ́n jọ ní ìkùnsínú nípa Tampa, pé àwọn ẹni yẹn wọ́n ní power, pé wọ́n ti kúrò sí, pé thank God pé kò sẹ́nibọ́dì tó lè fi idà pa àṣẹ àwọn. And ẹ rántí pé àǹtí Yínká, former wife wọn, ó ti jáde rí tó wá sọ̀rọ̀ pé nígbà tí àwọn ò fẹ́ ọ̀gá Bello mọ̀, pé in fact many people ò bá wọn ṣe mọ́ to the extent pé àṣẹ ọ̀tọ̀dọ̀ ọ̀gá Bello ló ti wá. Ẹ ti rágbára yìí Nàìjíríà. Ẹ̀yin náà ẹ wo ọmọ òkókó tó wà lọ́wọ́ ọmọ kan náà bí fún, ó lè jáde nínú ilé, ó tún lè jáde ní ibi tó ti ń ta ọjà tó yẹ kó fi lọ́kàn balẹ̀. How do you wonder that lady, she's not happy already? À ń gbọ́n sìn wọ́n ní ẹ pé kò kó fámílì ọkọ mọ́ra. Ìgbà wo lèèyàn fẹ́ ní ìsinmi gan lára nílé ayé yìí? Ìgbà wo? Àwọn ẹ̀dùn ọ̀nà ṣé láìfì a mọ̀ pé kí ló ń burú lé ọkọ, àwọn ọkọ gan la, àwọn fámílì ọkọ gan lára kan wọn ò gbádùn. Èèyàn gbọ́dọ̀, ó bá ń lọ gbà mí ó dáa kó máa ní wèrè lórí. Ẹ ti rẹ́lẹ̀dẹ̀ èèyàn òun ló ń bá ìdá lọ lé ọkọ. Because àwọn family kan ò dá rárá, wọn ò dá kà ní wọ́n. Etí ní family tó bá ti ń ṣe àyọnusọ kò dá. Ó sad o. Ó sad. I feel bad. Ẹ̀wọ̀n yẹn wá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ wá sọ fún mi pé gbàwo lobìnrin gan lára fẹ́ máa finú kan lò pẹ̀lú ọkùnrin mọ́. Because gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó ti ń bà nǹkan jẹ́, ó ń bà nǹkan jẹ́. Àwọn obìnrin kan lára máa yìí wọ́n máa ní second plan, plan B. Because ẹ pọ́ kọ́lé títí ẹ̀ ń sìn, wọn ò lè fìyà jẹ bẹ́ẹ̀ yẹn. Ẹ wá lè síta ní wòwò. Kò dáa. Bàbá ọkọ dẹ̀ ṣì wà láyé, ìyá ọkọ wà láyé, ẹ̀ẹ́dẹ̀ rí kankan ṣe sí. She's a lady tó ẹ pọ́ wà in love. Ẹ wò kò dáa, ìwà burúkú ni. Kò dáa o, kò dáa. Family tó yẹ pé family ọ̀gá Bello kò sẹ́nibọ̀dì tí ò láìkí wọn. Àti bọ́kùnrin jẹ̀yà ń gbà mí gan lára àníṣe obìnrin. Advice, tẹpámọ́ṣẹ́, half plan B, tẹpámọ́ṣẹ́, half plan B, tẹpámọ́ṣẹ́. Because mo ti sọ́rí oríṣiríṣi divorce ló wà. Ìgbẹ̀rẹ̀ ìgbéyàwó la mọ̀, kò sẹ́ńdà tó mọ̀ pé o. The man that love you today, that need that to give you ring, can turn back. Likewise, the woman that you love can mess up. So therefore, use your brain. Ìfẹ́ máa ń tán gbà mí. Use your brain.